ẹwà òfin ń wò ẹ tó wá dẹ̀ ní bó ṣe ń bẹ́ káàkiri lánàá sí ọmọ rò pé tó bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe tó báyìí láàárọ̀ yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi rọ́ọ̀bù gbogbo ara ni olórí burúkú ẹ bó ṣe tún oorun ẹ bó ṣe oorun péye rí. kó sí wọn wọn kò tí ẹ bá mi nínú ìwé ṣá ọgọ́ta ọgọ́ òkúta kó wà láàrú tèmi ṣáà ti pé lórí burúkú sọ bá. jayé jayé ọmọge gbélé pawó ọmọge ẹ̀ńlẹ́ òsìsì onínà bí ó pàtẹ́ náà bí ó gbé ṣìnà lórí ó ń gbowó ẹ̀wà ó fi ń gbòkèlè ṣọ́ra o kó má bàa lùgbàdì àrùn. ọ̀rẹ́ mi ṣé o bìlíìfù pé bọ̀bọ̀ bọ̀sùn yẹn kò tí ele kankan rárá. irọ́ ni. ṣé orí bóyá fọ ọkàn mi báyìí àfi bí ẹni pé mò ń gèjẹ níṣẹ́ ló sùn lọ. you don't say pẹ̀lú bó ṣe fi ojú jọ ẹkùn. ó kàn fojú jẹkùn ni kò lè pa ẹran kankan jẹ bó ṣe wà yẹn. sórí ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan sórí èyí tó ṣe kókó jùlọ ni pé wọ́n fún wa ní cool cash wọ́n lè tún gbé wa lọ fún nice treat. èrò àti ti promise mi wípé next time wọ́n fẹ́ gbé wa jáde wọ́n á kọ́kọ́ gbé wa lọ ṣe shopping. that would be nice. bọ̀bọ̀ ìwà yẹn máa ń bàṣù jẹ́ ṣá. ó tún sọ pọ́sẹ̀ tí kò ṣá o àmọ́ sórí mọ́ sí ẹ̀ owó burúkú wà lọ́wọ́ ìyá yẹn ó yapa sílé wọn o. ọ̀rẹ́ mi ṣé ọmọ ọkọ ṣá mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan jọ má jẹ́ kí bọ́bọ́ ìbọn ọmọ ẹ lọ́wọ́ o. bí ọdún ó tún padà sẹ́yìn èmi ṣaléwá kó bọ́mọ mi lọ́wọ́ kò jọ́ tí o bá rí gbogbo àwọn styles tí máa ń fún tèmi àti ẹ̀ bá jíjọ wà kò níbi tó lọ bó ṣe wà yẹn. mo jẹ́ ìyẹn fígọ̀. àwọn abọ́mọ mi lọ́wọ́ ọjọ́ wọn mo túmọ̀ ti máa ríru kọ́sítọ́mà yẹn. ẹ ń bolo da. ayọ̀ ni lọ́nà sẹ́lẹ̀. ọ̀ sí ni. ṣé bí mọ́tò ẹ̀ ló wà ní. ẹ sọ yín mọ́tò tó wà ní kọ́ńpáǹdì fún mi. wọ́n ní kẹ́ bá tiẹ̀ wá bí. ìyẹn ayọ̀. wọ́n ní ẹ má wọlé wọ́n ní má jẹ́ kẹ́ wọlé bẹ́ẹ̀ ṣe wọlé orí ọ̀fẹ́ ni o wọ́n ní kẹ́ má wọlé. mo lè wá ayọ̀ sí lé. wọ́n ní wọ́n sí ní ṣé mo máa parọ́ ni. ẹ bá sọ̀rọ̀. ẹkùnrin ẹ̀yin bàbá òní ẹni ẹjọ́ ayọ̀ ni mo bèrè ayọ̀ ìwọ mọ́tò ọ̀gá ni ìyẹn kó wọlé kó láàrin wọn ṣùgbọ́n wà ń lé. o lè wọlé lè wọlé sẹ àyẹ báwo ṣe lé ni kàníbò lọ́jọ́ kìnnìkan sọ wá bí mọ́mi ṣe kó fún wọn rí tọ́ǹkà ó lé 16,000 sẹ́gbàá mi kò sí pé ńgbà tẹ́lẹ̀ pé 500 naira rí fún mi ẹ wá lẹ fẹ́ wọlé sí ẹ wọlé. ń gbé ẹ̀yìn náà báwo ló ṣe jẹ́ kẹ́yìn náà kékeré wù wá ń kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi kí n gbọ́ máa bá yín sẹ́ẹ̀tù ẹ̀. ẹ wò àǹtí ayọ̀ ni mo bèrè jàre. alẹ́ àti pé ti sọ bẹ́ẹ̀ lé pé má fọwọ́ tọ́ mi kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti arákùnrin yìí ṣé ẹ mọ̀ pé aṣọ tó wà lọ́rùn ẹ̀ ẹ̀wò tòkè yìí ó sílẹ̀ mẹ́fà náà ń tà ṣé wá rí apó ṣe jíǹsì tí ò wọ̀ yìí tó wà lọ́rùn ẹ̀ yìí ó yẹ kẹ́ ẹ rò pé òun lè máa ní ìdìbò ẹ wo tọrùn yín ẹ wo apó ṣe aṣọ sí àtẹwé ẹ mọ iye tí wọ́n ń tà lọ́jà gbogbo ẹ̀ lọ ṣá ṣé bẹ́ẹ̀ yóò tiẹ̀ sọ fún yẹ kẹ́yìn mọ̀ pé ó yẹ kẹ́ ẹ tiẹ̀ ká bí ojú sílẹ̀ méjì sílẹ̀ kankan kẹ́ ẹ fún ọmọkùnrin tí yà ń jẹ yìí kí ló fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n lẹ́yìn ẹbí kí ló sọ̀rọ̀ ọjọ́ lọ sọ̀rọ̀ sókè. ó bú mi ní ìyẹn wo ni. wọ́n máa lọ wọn gbọ́dọ̀ báyìí bí wọ́n máa wá lọ. o ti máa ń tojọ́ jù ó yà máa wá pàṣẹ báyìí ẹ bọ́ síta tí wọ́n ti wà ń bẹ̀ bá mi lóhùn. wọ́n jẹ́ kó pẹ́ o tàbí west ni ó ti jà fún nàìjíríà ni o wọ́n jẹ́ kó pẹ́ o. 1 2 tóbi lọ. wọ́n ní kò bọ́ sí sàfẹ́. àìsè ìta ẹkọ ti lọ ẹkọ ti kẹsẹ̀ wọ́n ti fún ẹni bẹ́ẹ̀ kò ní jáde olóòṣì kọ́lọ̀ méjì náà kò gbọ́ fẹ́ṣọ̀ olóòṣì kò alákùnrin lè ló gbà lọ́wọ́ ẹ̀
obìnrin wo gidi náà. Hello. Ó ní 500 àbí ètò. Olórí ìbú ni ó láti yá. Kọ́lọ̀ kan tó wà nínú rẹ̀. Ó láìkẹ́ máa manage. But ó mọ̀ pé máa like very bright and loud colours. Máa manage ó ṣe. Ọ̀rẹ́ mi. Desola, sórí ọbẹ̀ tí wọ́n ṣe táìlì ògùn wá ìkojú náà tó. Small me baby. ọ̀rẹ́ mi ṣé bọ́mọ ìṣe máa ṣe lélẹ̀ ṣé kò ní wá nǹkan ṣe ni. Mrs. Adviser, kí wọ́n ti ẹ pẹ̀lú ọmọ tó jókòó síbí ìsìn kí n ṣe ṣàbùrù ẹ̀ ni. Kí ló dé? Ó dẹ̀ fọmọ lọ́mọ sílẹ̀. Mo mọ nǹkan tí mò ń sọ ọmọ yìí kéré jù ó kéré jù láti máa gbọ́ gbogbo nǹkan tá à ń sọ ó kéré jù láti mọ nǹkan tá à ń ṣe ijú lọ computer school jù lọ. Wo sórí bó ṣe wáyé sílẹ̀ o ìbúnà òun lẹ ti ń bọ̀ ó ṣùọ̀ fún mi dá pé ohun yẹn ó ti gbẹ brain ẹ̀ ó ti gbogbo àwọn blood plus gbogbo ẹ̀ ti gbẹ torí ẹ̀ ló ṣe ń bọ̀ tó fílẹ̀ jẹ́ kó máa wí. Mo ti ní brain touch mi sọ bẹ́ẹ̀. bó tiẹ̀ sọ bẹ́ẹ̀ jù lọ computer school ló kàn jù lọ. Ọ̀rẹ́ mi, mo dẹ̀ wá rí sí nǹkan tí ìrètí sọ yìí o. Mò ń wò pé ọ̀rọ̀ ẹ̀ fẹ́ jọ mọ́tò tọ̀. Bí ọdún ó ti so mọ́ ó ti transfer sọ́dọ̀ ẹ̀. Ó mọ̀ pé ọmọ yìí ó kéré so ó kéré láti máa rí gbogbo orú àwọn runs tá à ń ṣe yìí kò ní dá kákan máa dé ká máa sọ̀rọ̀ lójú ẹ̀ lóòótọ́. Ìwọ ló tiẹ̀ mọ̀ ìwọ ló mọ̀ ṣáàjò lọ computer school. Kó lọ computer school. Èsì problem agbẹjọ́rò number 1 number 2 ẹni sùúrù. Desola yes aunty. Joseph dúró Joseph sórí àwọn agbẹjọ́rò ẹ̀ wọ́n ní dandan o kó lọ computer school kí lórí sí. Máa lọ mà. Mo jẹ́rìí ẹ̀. Wá lọ mà. Mo láìkẹ́ o. Ó láìkẹ́ mà. Kò sí problem. Àǹtí Rètí, èló ni contribution ti yín sí computer school tí Desola fẹ́ lọ? Ó lanu ni. Máyì ti lanu jùlọ ní sùúrù. Àǹtí Bíọ́dún, èló ni contribution ti yín sí computer school tí Desola fẹ́ lọ? Èwo wá ní. Ìwọ wa máa lọ ń tí ẹja rẹ. Kí ni problem ẹ náà? Wá bí ṣe fẹ́ máa disgrace wa lójú àbúrò ẹ̀ ni. Èwo ni contribution tiẹ̀? Kí ni contribution tiẹ̀? Èló ló fi ń sanwó computer school? Gbogbo ojú 4,500 sí 5,000 naira lọ́nà. Ṣé bẹ́ẹ̀ ni kó lọ computer school? Torí ẹ̀jẹ̀ ní mi ìfẹ́ náwó tó yẹ náà mo ṣe ní kẹ́ kó owó yẹn fún mi náà. Sanwó computer school. O ti láhùn jù. Mi ò ní ẹ̀kọ́ fún mi. Àbí sọ̀rọ̀ tán. Mọ́tò ni mo láhùn. Gbogbo nǹkan tó sọ́ra yìí bóyá ló ti tó 500 naira. Ó lè náwó sórí ara ẹ̀. Ó ṣe lọ computer school. Wàhálà ló rẹ̀. Ìran jíran lọ. Ó ṣàtìlọ computer school. Ẹyin lẹ́mú wàhálà tẹ̀kọ́ra yìí. Òótọ́ ọ̀rọ̀ òlè ni a máa ń sọ òun. Ó sanwó computer school. Ó ṣàṣìṣe alẹ́. Màá kàn fẹ́ kó rántí nǹkan kan lé ayé ibi téèyàn ti ń bọ̀ àti ibi tó dé dúró kó máa rántí. Tó bá jẹ́ pé wọ́n níyálé ẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa ẹ lójú àlejò ẹ̀ báwo inú ẹ̀ ṣe máa rí? Ṣó máa dùn mọ́ ẹnu? Ìyẹn ni. Èjì ní sọ́jú yẹn lọ. Má jẹ́ kí ọ̀rọ̀ ẹ di ọjọ́ orí pẹ́ àṣírí gbàgbé. Mo mọ̀ pé lóòótọ́ inú àmọ́ kí o tó gbà lọ́wọ́ mi ikú mú ọ̀tún ẹ̀ abọ́ sí tó sọ́rí kí ni ìjọba gbé pa mi jọ. Wọ́n ti gbé wọnú igi ààyè ó ti gbé wọnú igi wọ́n báwo ló ṣe wá gbé kọ́ mi wọnú igi. Àbí ọmọ ni. Rárá mà èèyàn méjì ayé mà. Anyway, mo rí pé o ti ń feel aṣọ mo ti wò everywhere. Ilé wa rèé o. Àǹtí ilé wa. Jùmọ̀kẹ́